Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ rí náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọjà ṣe ti gbọ́. Ẹni tí kò lágbà tẹ ní àǹfààní tẹ̀ ń wò mí ní òní. Èmi náà ni ọmọ yín àbúrò yín olùfẹ́ yín Dr. tí Ọlátìbóyè tí ayé mọ̀ sí ló ń jẹ́. Lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa àṣírí àtegbò fún arẹmọ. Láwọn nǹkan kéékèèké tá a lè máa lò. Ẹlẹ́ẹ̀kejì a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology àti astrology. Lóòótọ́ mo gbọ́ program kan recently táwọn kan sọ pé ìmọ̀ nọ́mbà omi atẹ́gùn yìí ná gbogbo ẹ̀ pé wọ́n ti fi dayé rú pé wọ́n ti fi confuse àwọn èèyàn. Mi ò lè sọ pé wọ́n parọ́, èmi ò sì sọ pé mi ò perfect jù, mi ò lè yínra mi. Àmọ́ nǹkan tẹ́ bá gbọ́ nípa nọ́mbà ó ní ẹ fi yin ẹni tó sọ. Ó ló jẹ́ kí n mú àwọn ètò kan wá ń gbà náà pé tọ̀ nínú ìràwọ̀ mi o nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn lélẹ́yìí. At least 95% wọ́n share the same problem. Mo ṣàlàyé ti yẹpẹ̀, mo ṣàlàyé tómi, mo ṣàlàyé ti atẹ́gùn. Tó bá jẹ́ pé èèyàn fi nǹkan pamọ́ bẹ́ẹ̀ mi ò ní bọ́ sórí ètò láti mọ ṣàlàyé ẹ̀. Àmọ́ alhamdulillah àwọn èèyàn pè tàbí àwọn èèyàn comment pé gbogbo nǹkan tí mo sọ nípa àwọn pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Tí a bá wá lọ sọ pé a fẹ́ wo ìràwọ̀, tí èmi ò sọ pé kódà mi ò pé bóyá mò ń polówó pé kẹ́ wá wo, mi ò ráyè wàláì mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí kì í ṣe ti gbéraga, wàláì kì í ṣe ti ìgbéraga, kì í ṣe ti ìgbéraga rárá, mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí. Béèyàn bá send the date of birth fún mi pé kí bóun ṣe sọ̀rọ̀ nípa ìràwọ̀, ọjọ́ tí mo bá lẹ́sbìsì ó ní mo lè ṣe. Bẹ́ẹ̀ náà bá ń kan mi lójú mo lè má dà wọ́n. Tí mo bá lẹ́sbìsì dáadáa tí mo rí pé torí olúkálùkù wà la ní time, nǹkan tí olúkálùkù fi time ṣe yàtọ̀. Ẹlòmíì ó lè fi time tiẹ̀ kó lọ máa fi ka newspaper ń ta, ìyẹn ò kàn mí. Ẹlòmíì lè fi time tiẹ̀ kó lọ máa fi rojọ́ ẹlẹ́jọ́, it's not my business. Ẹlòmíì lè lo time tiẹ̀ kó ti divide time ẹ̀, àárọ̀ ó ní nǹkan tí mo ṣe láàárọ̀, ọ̀sán ó ní nǹkan tí mo ṣe lọ́sàn-án, alẹ́ ó ní nǹkan tí mo ṣe lálẹ́. So báwo lèèyàn ṣe ní busy?
nígbà tí mo bá jí láàárọ̀ tí mo kírun àsùbá tán, láàrin àsùbá tí mo ti kírun tán bóyá bí 3 hours ó ní nǹkan tí mo fi ń ṣe lẹ́yìn àsùbá. Tó bá jẹ́ pé mo níṣẹ́ ewé àti egbò tí mo fẹ́ ṣe, máa kàn báyìí gbogbo ẹ̀ papọ̀, ó lè jọjọ́ kan ni màá fi ṣe. Alẹ́ ó ní nǹkan tí mo fi ń ṣe. Olófin máa jẹ́ pé most of àwọn ọ̀rẹ́ mi tí mo bá jáde síta wọ́n á ní àwọn invite mi sí ibì kan mi ò wá, àwọn invite mi sí ibì kan mi ò wá. Mo ń wò pé time tí kó ṣe pé bóyá mo lè lọ, time tí èmi máa ń sọ time mi. Mo máa ń sọ time, mo ò dé fi jẹ́ kí nǹkan kan affect nǹkan tí mo bá ti plan fún. Mi ò fẹ́ jẹ́ kí anything kó affect ẹ̀. So tí a bá wá sọ pé mo ń polówó ìràwọ̀ fún wa pé ká wá ṣe, mi ò ráyè. Ó ló jẹ́ kí n sọ àwọn ọ̀rọ̀, kí n dẹ̀ mú àwọn ìpele kan wá lórí ètò yìí. Kódà mo tún sọ débi pé a ṣe ìwé ẹ̀ jáde fún ẹni tó bá fẹ́ láti mọ̀ nípa tìràwọ̀ tiẹ̀. Kó yé máa lọ pé bóyá àwọn kan ń tàn ẹ́ pé so possible kéèyàn máa lo ìràwọ̀ mi, kéèyàn sì máa lo ìràwọ̀ náà. Ó possible bẹ́ẹ̀ náà o. Àmọ́ ìgbà tí kó tó di pé èmi àti ẹ fẹ́ra, mo dẹ̀ yẹ̀wò àwọn ìràwọ̀, wọ́n sọ pé ó dáa. Nígbà tó dé wá dọ́dọ̀ òun kò dáa mọ́. Ẹnìkan sọ pé ó dáa, ẹnìkan sọ pé ò dáa. So òun ló fẹ́ gbàgbọ́. Èmi ò lè sọ pé èmi ni mo perfect. Mi ò lè sọ bẹ́ẹ̀. Mi ò dẹ̀ lè sọ pé mi ò perfect. Èyí tí mo bá sọ níbí báyìí ni kẹ́ fi judge mi. Mo dákẹ́ ńbẹ̀ náà. Ẹ wá rí kí ni nǹkan tí mo mú wá fún wa ní òní, òun náà ni ọ̀rọ̀ àlá, àlá lílá. Àlá lílá jẹ́ nǹkan message tí Ọlọ́run tí ó fi ránṣẹ́ sí wa. Àlá ó jẹ́ message tí Ọlọ́run tó fi ránṣẹ́ sí wa. Ìgbà míì àlá máa jákọ, ìgbà míì àlá máa jábọ̀. Èyí tó bá jákọ ńbẹ̀, bóyá àlá kéèyàn lálàá kí eégún máa léèyàn kí nǹkan máa dẹ́rù bàyàn. Èyí tó bá jábọ̀ ńbẹ̀, òun la máa rí pé bóyá a kàn wà níbì kan, a rí pé adìẹ yé ẹyin tó pọ̀. Gbogbo irú àlá bẹ́ẹ̀ ló ní ìtumọ̀. But àwọn àlá kan wà tó jẹ́ pé imagination ni o. Nǹkan tó ń rò tó fi sùn, o lè continue ẹ̀ lójú àlá bẹ́ẹ̀ ni. Nǹkan tó ń rò tó fi sùn, o lè continue ẹ̀ lójú àlá. Àwọn àlá bẹ́ẹ̀ wà. Irú àwọn àlá bẹ́ẹ̀ ò ní ìtumọ̀. Kí wá ni àlá tí mo mú wá fún wa ní òní tí a bá rí àgbàdo? Tí a bá rí àgbàdo lójú oorun, yálà a rí lọ́jà ni o, yálà a rí ní oko, àwa wà nínú oko, a rí àgbàdo tó pọ̀. Àlá tó máa dáa ni o. Èrè ńlá ni fún ẹ. Èrè ńlá o ní fún ẹni tó bá lá irú àlá bẹ́ẹ̀. Àmọ́ àlá yìí wá pín sí ọ̀nà méjì. Tó o bá lálàá pé o rí èèyàn kan tó mú àgbàdo dání tó ń wo àgbàdo lọ́wọ́ ẹ̀ tó ń jẹ ẹ́, ìyẹn ò dáa. Àmọ́ tó o bá lálàá pé o wà ní oko àgbàdo tàbí o mú àgbàdo dání tàbí ìwọ gan ń jẹ ẹ́ tàbí ò ń gé àgbàdo, oore ńlá ni, oore kan ń bọ̀ kò tíì dé ni. Oore náà dẹ̀ máa tó ẹ lọ́wọ́. Ẹ wá rí tí èèyàn bá ń jẹ àgbàdo, tó rí ẹnìyẹn tó ń jẹ àgbàdo lójú oorun, èyí tí èyí ń túmọ̀ sí ni pé oore ẹnìkan ti jókòó lé mọ́lẹ̀. Oore ẹnìkan ti jókòó lé mọ́lẹ̀ tó jẹ́ pé tí ò bá sì tètè, bóyá àdúrà ni o, bóyá àwẹ̀ ni o, gbogbo ọ̀nà kọ́nà tó bá fi mọ̀ láti já orí ẹ gbà lọ́wọ́ àwọn ajókòólé oore olóore. Lọ́wọ́ àwọn ajókòólé oore olóore. Màá wá ṣàlàyé nǹkan tí a máa lò fún nǹkan méjèèjì fún wa. Ẹ rí tó bá jẹ́ pé a rí àgbàdo lóko, tágbàdo náà pọ̀ tàbí à ń fi àgbàdo ṣeré tàbí à ń bẹ́ àgbàdo. Nílànà tí ẹ jẹ́ ká sọ nílànà ti Christian. Tí a bá ti lárú àlá bẹ́ẹ̀, ẹ jẹ́ ká bẹ Ọlọ́run pé gbogbo ibi tí oore wa wà, gbogbo ibi tí oore wa wà, kó rìnà pàdé wa, kó má bá wa nínú kòtò, kó rìnà pàdé wa ní kíákíá. Ẹ jẹ́ ká máa fi Psalm 89 ká fi ṣe àdúrà.
Psalm 89 ó ní ká fi ṣe àdúrà. Tí a bá ti ṣe àdúrà ìtàn kódà tí Ọlọ́run bá gbà fún ẹ jẹ́ ká gbààwẹ̀ lé lórí. A lè gbààwẹ̀ ọjọ́ mẹ́ta ká máa fi Psalm 89 ká máa fi ṣe àdúrà. Ká máa fi ṣe àdúrà. Ẹ wá rí nílànà ti Mùsùlùmí, nílànà ti Mùsùlùmí, ọjọ́ tí a lálà yìí, alẹ́ ọjọ́ náà ká tó sùn. Ẹ jẹ́ ká ṣe àlùwàlá. Tá bá ṣe àlùwàlá, ó jẹ́ ká dàníyàn rákà méjì. Àníyàn wo la fẹ́ mú wá? Òun náà ni kí Ọlọ́run kó gbé gbogbo oore wa ibi tó bá wà kó gbé pàdé wa. Aláàánú tí ó ṣe wá lóore, ó ní ká fi dàníyàn. Ẹ já ṣe Allahu Akbar. Ẹ wá jẹ́ ká mú tẹ̀sùbáà dání lórí rákà kọ̀ọ̀kan. Kí ni nǹkan tá a fẹ́ kà? K'Ọlọ́run kó tàn mọ́lẹ̀ sáyé wa, ẹni tí ó sì wá lóore kó wá wa rí. Ẹ jẹ́ ká Suratul Ikhlas. Ẹ jẹ́ ká máa ka 100 lórí rákà kọ̀ọ̀kan. Rákà alákọ̀ọ́kọ́, ẹ foríjì mí, ẹ má bínú. Rákà méjì. Rákà alákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká ka Suratul Ikhlas 99. Rákà ẹlẹ́ẹ̀kejì, Suratul Ikhlas ẹyọ̀kan, ó wá jẹ́ 100. Ẹ jẹ́ ká sálámà. Ẹ jẹ́ ká tọrọ nǹkan tá a bá ń fẹ́ ìyẹn níwájú Ọlọ́run. Tó bá di àárọ̀ ọjọ́ kejì, ẹ jẹ́ ká fi nǹkan tó dùn sí sàárà, pàápàá jùlọ fún àwọn ọmọ kéékèèké. Àmọ́ tó bá wá jẹ́ pé arẹ́ nìkan tó jókòó tó wá ń jẹ àgbàdo, tàbí ó dìde ní oúnjẹ àgbàdo sójú wa tá à ń wò ó. Ní ti ìlànà ti èyí tí mo fẹ́ mú wá, kí a kó gbogbo ẹ̀ papọ̀. Kí ni nǹkan tí a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá ewé tá a mọ̀ sí ewé rẹ́rìn-ín-kòmí. Ẹ jẹ́ ká gún pẹ̀lú èpo ọ̀bọ̀. Tí a bá ń gún lọ́wọ́, ẹ jẹ́ ká máa bu iyọ̀ sí. Ẹ má jẹ́ ká ti fi ọṣẹ sí o, ẹ jẹ́ ká bu iyọ̀ sí. Tá a bá ti bu iyọ̀ sí, tá a ti bù sí, ẹ wá jẹ́ ká fi ọṣẹ sí, ẹ jẹ́ ká gún pọ̀. Tá a bá ti gún tó ti kúnná dáadáa, ẹ wá jẹ́ ká wá sùkú àgbàdo tó bá gùn, ẹ jẹ́ ká lé ọṣẹ mọ́ lára. Ibẹ̀ ni ká ti máa bù ká máa fi wẹ̀ pẹ̀lú omi tó lọ́wọ́rọ́ yẹn ní alẹ́ tá a bá ti fẹ́ sùn. Tá a bá ti ń wẹ̀, ẹ jẹ́ ká máa ṣàdúrà. Ọkùnrin ló jókòó lórí mi ni o, obìnrin ló jókòó lé orí mi, ọmọdé ni, àgbàlagbà ni, gbogbo bí kíbi tó rè mí wà, bá mi jágbà. Torí pé tá a bá jàgbàdo, à ń ju sùkú ẹ̀nu ni. Kán ju wá báyìí. Ọlọ́run ní dà wá láàmú. Nǹkan tá a máa sọ nìyẹn. Ọkùnrin ló wà ń di orí mi, obìnrin ló wà ń di orí mi, ọmọdé ló wà ń di orí mi, àgbàlagbà ló wà ń di orí mi. Kí wọ́n gbé orí mi wá fún mi, nítorí pé tá a bá jàgbàdo, à ń sọ sùkú nù ni. Kí wọ́n sọ orí mi, kí wọ́n sọ lù mí. Ìwọ tó ń lọ sẹ́ni mọ́ ṣe tó bá dé ìwọ sọ pé kí wọ́n gbé orí ẹ̀, kí wọ́n sọ lu ewé ń jẹ́, mi ò mọ̀ ń pa ẹ̀. Kí wọ́n sọ orí mi, ìwọ tó ń wẹ ọṣẹ ni kí wọ́n sọ. Tẹ́ bá ti wá lu gbogbo ọṣẹ, tá a bá ti lò tán, sùkú náà ẹ jẹ́ ká lọ sọ́nù. Tàbí ká rì mọ́lẹ̀, ó dáa, tá a bá rì mọ́lẹ̀ yìí, ó ti dáa jù ní ká rì mọ́lẹ̀. Ẹ wọ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Èmi náà lọmọ yín, àbúrò yín lólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè. Tó bá jẹ́ pé èyí tá à ń ṣe yìí, tó bá jẹ́ pé kọ́lọ́fín kan wà bẹ́ẹ̀, ẹ pè wá sákìyèsí. Torí nǹkan tó kọjú sí ẹlòmíì, ó lè jẹ́ pé ẹ̀yin ló kọ sẹ́lòmíì o. Bóyá nǹkan tó kọjú sẹ́mi, ó lè kẹ̀yìn ẹ̀ sí. Tàbí nǹkan tó kọjú sí, ó jẹ́ pé mi kẹ̀yìn sí. Tó bá jẹ́ pé mistake kan wà, tàbí nǹkan kan wà tá à ń ṣe lórí ètò yìí, tẹ́ ẹ faramọ́, ẹ dákun ẹ pè, ẹ fún wa ní advice. Ayé ò ní mú wa tọmọtọmọ, tẹbítẹbí, taratara. Tó bá dìgbà mi, á tún mọ mọ́rọ̀ mi tó fi yàtọ̀ sí ní ìwá. Èmi náà lọmọ yín o, àbúrò yín, ẹ fojú rẹ wò mí. Torí pé ojú rẹ la fi ń wo owó. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Dàbọ̀.